mo mà tún kí yín o ọ̀dẹ̀ òdòbí lórí kí ni kí n ṣe ìletò Olúwatóbilọ́ba Fásùgbà lọ́pọ̀. Mo kí bí ẹ tí ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà. Lórí ètò kí ni kí n ṣe lónìí, a tún mú lára àwọn táwọn èèyàn pè wá fún tí wọ́n sì ní ká bá wọn gbé síta lórí kí ni kí n ṣe. Tẹ́sí láǹfààní láti gbọ́ ohun tí àwọn lábẹ́ ètò àwùjọ tí wọ́n wà gbé, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n wà gbé, àwọn àgbà ọ̀jẹ̀ onírìírí tí wọ́n wà gbé, wọ́n máa fi síta pẹ̀lú pé ní kọ̀m̀pútà kí n máa. A kí yín gbogbo ilé o, ẹ ṣé ìfẹ́ mi sí wa tẹ́ fi ń wò wá, Olúwa á máa bá yín rìnrìn àjò. Olóyè inú ìṣòjúṣúná àti. tó a kí gbogbo etí tí ó ń kẹ́tí sí wa ní tìlé tòko àti gbogbo ojú tó ń wò wá ní tìlé tòko. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ sì fi ń gbọ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ etí náà ò ní di. Aburú ó kéré ó tóbi kò ní sọlẹ̀ sọ́ọ̀dẹ̀ ẹnìkan ṣe. Eléyìí tá a fẹ́ fi síta lónìí ní dédé àsìkò yìí ó ní nǹkan ṣe pẹ̀lú obìnrin kan tó ti ní àfẹ́sọ́nà láti bí ọdún 5 sẹ́yìn. Nísìnyí wọ́n ti ń ṣe kẹ̀kẹ́ pé wọ́n fẹ́ ṣègbéyàwó. Ṣàdédé ni wàhálà bá bẹ́ẹ̀lẹ̀ láàrin kí ni tó ṣẹlẹ̀. Wọ́n fi tó wa létí obìnrin yẹn ló wá tó fi wa létí pé kí ni kò ṣe báyìí. Ó ní òun jẹ́ nìkan tó jẹ́ pé òun nífẹ̀ẹ́ àwọn èèyàn láyìíká òun láwùjọ òun. Ohun tó sì lè kọ́ àwọn láti lẹ̀ ní láti máa nífẹ̀ẹ́. Kódà bó bá rí ẹnikẹ́ni òun lè lo díẹ̀ fún, òun lè lo love for my love, my dear, my kíní kan. Bẹ́ẹ̀ ara àwọn míì náà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú àwùjọ wa lónìí. Ó ní ṣùgbọ́n bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe léyìí, ó ní ẹni tó ń fẹ́ sọ́nà ó mọ̀ òun máa ń wu ìwà bẹ́ẹ̀. Ṣàdédé ló di wípé ẹni tó jẹ́ Uber driver tó wá máa ń gbé òun ní mọ́tò tó wá máa ń gbé òun láàárín àsìkò kékeré kan. Ó ní ìbáṣepọ̀ àti ìfẹ́ tó wà láàárín wa àti táwọn ọjọ́ fẹ́ ṣègbéyàwó ó dẹ̀ túká lóore. Ó ní báyìí ló ṣe ṣẹlẹ̀. Ó ní mẹ́sẹ̀jì wa olóògbé ẹ lóde ẹ ìgbà wo ni kí n wá gbé ẹ. Ó ní ìyẹn ló mọ̀ dá wàhálà sílẹ̀ o. Ní ọkọ ìyàwó tó fẹ́ ṣègbéyàwó láìpẹ́ ló jẹ́ àfẹ́sọ́nà ẹ̀ bá bí bàbá. Ó ní láàárín wọn kò tẹ̀sẹ̀ máa lu ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó ní kódà wọ́n mọra wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ń ṣẹlẹ̀. Alẹ́ báyìí ẹ gbọ́ ó ní kí ni kò ń ṣe torí ọ̀rọ̀ ìfárígá kò ní lóun ṣe mọ́. Ṣóòṣì látúnṣe èdè kò ṣe. Ọmọ Brown obìnrin ní. Ẹ ṣé olóòtú, ọlọ́jú tó máa bá ní kálẹ̀ kì í tààrọ̀ sí. Ẹ má bínú pé mo kò níwájú ẹ̀yìn. Tí oníkálukú wọ́n bí wa nílé ọ̀tọ̀ọ̀tọ̀, tó ń ṣe nílé wa ìwọ bòmí dẹ̀ ni. So bíbélì náà dẹ̀ ti sá àlùkà náà ti sọ pé ọkùnrin àti obìnrin wọn fi ilé ìyá àti bàbá wọn sílẹ̀ wọn á lọ papọ̀. That is pé gbogbo lapses tó ń gbé bọ̀ nílé bàbá wọn yẹn wọ́n máa kó wá, wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá jọ jókòó wọn á máa yọ. Now tó bá pé lóòótọ́ bí lady yẹn ṣe sọ pé ọkùnrin yẹn ti mọ character yẹn mọ́, kò tó nǹkan tó máa fi bínú jọ yẹn if there is no more to it. So ní tẹ́tí ò bá gbọ́ yìngì inú ò ní bàjẹ́, ẹ má bínú pé mo pòwe. So tí ò bá ṣe pé nǹkan kan míì ti wà tí ẹni ẹ ti notice kò ní react bẹ́ẹ̀ yẹn lóver díẹ̀ tó yẹ pé ó common everybody ń lò. Good morning dear, káàsán, báwo ni my dear, all those things are common language tí púpọ̀ náà àwọn èèyàn ń lò. So tí ò bá ṣe pé òun kan wà ọkùnrin yẹn kò ní ṣe bẹ́ẹ̀, ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́. Nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó lè fi ṣe excuse kó ti níbi tó ń lọ jẹ́jẹ́ bọ̀bọ̀ ti níbi tó ń lọ, ó kàn look for a just tiny mistake láti fi react. So in that thing tó bá yẹ pé that simple thing àti pé nǹkan kan ti wà tẹ́lẹ̀ o àti pé ó ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ o, baby jẹ́ kọ́kùnrin yẹn fa ìwé ẹ̀ kó lóun tún padà bọ̀ lọ́la make sure pé ò fẹ́. Don't be second option. Láti bí ọdún 5 sẹ́yìn àwa gbogbo. No, kí ló ń jẹ́ ọdún 5 sẹ́yìn? Ṣé ọdún 5 yẹn máa tó yẹ years tó máa lò nínú marriage ni? À ń settle marital conflict. Mo ti ṣe marital conflict àwọn bàbá tó ti wọ 80 something years. Tí màmá yẹn ti wà bí 70 something years. Tó ẹ̀ṣẹ̀ wá ń gbọ́ wá síwájú èmi ọmọ 40 something years. Ṣé wọn àmọ́ra wọn látọdún yẹn ni?
So marriage is a lifetime journey. So tó bá ti ní k-leg b-leg tẹ́ ẹ̀ tí ì fẹ́ra yín oníkálukú gba ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ má máa lọ máa brief kí láyé máa sọ. Hello ṣáló ayé ló fẹ́ bẹ́ẹ̀ gbé inú marriage yẹn. Mo ti sọ nínú fídíò kan tá a ṣe pé ẹ má máa ṣe mistake o. Let your brain guide your heart. Tó bá dọ̀rọ̀ onífẹ̀ẹ́ dé, if you allow your heart guide your brain lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ kó tó ní o. Ìfẹ́ yẹn gan kó nífẹ̀ẹ́ yẹn ìyá ló máa padà bá bẹ̀ tọ́lọ́kùnrin yẹn ó máa eventually abuse love yẹn ni. Mo ní mátà kan tí mò ń ṣe lọ́wọ́ ní tó jẹ́ kọ́kùnrin yẹn máa misbehave kó ní ìgboyà kan tó ń ṣe fún lady yẹn ni pé ó ti mọ̀ ìyàwó ẹ̀ pé lágbájá kò lè withstand ẹ̀ ó nífẹ̀ẹ́ òun kò lè gbà kí nǹkan ṣe òun ló jẹ́ kó lè máa ṣe nǹkan yẹn. So ẹ jẹ́ kí nǹkan wà gbogbo bíbélì náà sọ pé gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì ni. Ìfẹ́ la bá sọ̀rọ̀ marital lọ́jọ́ kan màá tú ọ̀rọ̀ ìfẹ́ yẹn káwọn èèyàn yóò máa ṣe mistake ìfẹ́kùfẹ́ ẹnu tó ń pè nífẹ̀ẹ́ yẹn kọ́ mu kúrò. Tí Ọlọ́run bá fi in tó máa pẹ́ lẹ́kún lọ́la ọ̀rẹ́ láàárọ̀ ọjọ́ ẹ̀ tó wọ́n mu tó lọ ń rí mọ bí àwọn girls sì tọkùnrin máa ti máa fọ́ wọn létí ní boyfriend and girlfriend tó máa ní ó ń correct àwọn ni when you enter you turn to a punching bag àlùpàmọ́kù. So ọ̀nà méjì yẹn tó bá ti ṣe mistake ọkùnrin ò dàbí obìnrin tó wá pé lóòótọ́ lọkùnrin yẹn rí àwọn lapses kankan torí ibi tó dùn náà lẹ́yìn náà máa sọ. Ó lè jẹ́ pé ọ̀bọ yẹn mọ ohun tó ń sọ àfi kó jẹ́ pé nǹkan kan wà lóòótọ́ tó ti ń gbọ́ wùrùwùrù. So tó bá ké bẹ́ẹ̀ náà ni tí bàbá yẹn ti mọ̀ rẹ́dì jẹ́ kó máa bá titi ẹ̀ lọ because ní kí nílé tí àwọn oní tójú bá kò ń bẹ ọkọ̀ ní kò ń bẹ. Ṣé nǹkan gidi ni kéèyàn máa lo ẹ̀lúdìá fún ẹni tí èèyàn ò lò fẹ́ràn ẹni? Ṣé bóyìnbó ló dá wàhálà lẹ̀? Kí ni Yorùbá di ẹ́? So àwọn èèyàn tí mo nífẹ̀ẹ́ sí èèyàn tí tó ṣe dáadáa tó ṣe pàtàkì sí mi. So ṣé ọkọ yẹn nìkan ló gbọ́dọ̀ wọ́n ni? Èèyàn tó bá ní part no ẹ jẹ́ kí n correct yín fún nǹkan kan. Ṣé rí yàn mí gbà mí ó lè má ti wá jẹ́ woman drive kó jẹ́ ọmọọṣẹ́ kó wà díẹ̀ sí yàn. Ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ nínú àwọn boys tàjọ ń ṣiṣẹ́ tá à ń ṣe yìí. Ó ṣe àwọn nǹkan kan ní life mi tí èmi àtọkọ mi ò lè fi gbàgbé ẹ̀ láyéláyé tó fi jẹ́ pé àti ẹbí àtọkọ mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní àkàtà ẹ̀ a fẹ́ dúró tán ni. Torí nígbà tí nǹkan bá ṣe dáadáa fún èèyàn tẹ́ bá rí òun lẹ má rò pé ti réyàn nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tó kù ojú ikú tí gbogbo èèyàn kọ̀yìn sí yàn téèyàn kan wá dúró pé kẹ́kẹ́yìn sẹ́ni yìí jù bẹ́ẹ̀ lọ ẹni yìí mi ní kẹ́yìn sí òun lọ̀gá mi kó ní gbàngbàngbà kó sọ fún ọ̀gá tó tún jọ̀gá gbogbo wa pé kọ́bẹ bá lọ̀gá tó mú un. So ṣé kì í ṣọ̀wọ́n? So kó wá nílò nǹkan kí n má dìde fún tí n bá lo díẹ̀ sí gbogbo èèyàn ló mọ̀ pé àbúrò mi ni àti kò ní àbára wa ṣiṣẹ́ àti dọmọ ìyá. So ọ̀rọ̀ Yorùbá yẹn àti bá ṣe ń lò àtàṣìlẹ̀ èdè gbogbo ẹ̀ wá jápọ̀ mọ́ra wọn òun ló ń jẹ́ ká bára wa nígbà ṣùgbọ́n níbi tí ìfẹ́ bá wà àní kò jẹ́ káyé nǹkan tí ò tó nǹkan jẹ́ àṣìṣe a máa fojú fo àṣìṣe. Lágbájá bó ṣe ń lo gbólóhùn ìfẹ́ ni ìyè àbí tó ṣe ń lò fáwọn èèyàn mi ò kì í láìkí ẹ̀ má lò mọ́ ọ̀rọ̀ ti yanjú. Bàbá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sáré lọ sọ́dọ̀ orí ìṣúná àgbàlagbà ní ọkùnrin tilẹ̀ tó jẹ́ kí ni kí wọ́n ṣe? Ní àkọ́kọ́ a bá wo ẹni tí ara ẹ̀ gbóná jù láàrin ọkùnrin àti obìnrin àwa ọkùnrin ni a ní ìgbónára jù. So ìgbónára wa owú jíjẹ wa lórí ọ̀rọ̀ onífẹ̀ẹ́dé ó pọ̀ ju ti obìnrin lọ. Àwọn obìnrin kan máa ń gbé tiwọn sójú náà ni. Ọkùnrin wo ni ó lè gbà kí ìyàwó òun kó lọ́kọ méjì? So àwa ọkùnrin a lè fẹ́ ìyàwó mi léyàwó wa à ní ṣèbọ́kùnrin ni wá. Àwọn obìnrin yẹn dẹ̀ máa nọ́ọ̀sì pé ìyẹn within themselves tí wọ́n dẹ̀ ní nǹkan yẹn dùn àmọ́ yà kò lè sọ a máa fi mọ́ra bẹ́ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ tí àwọn ọkùnrin lẹ́sẹ̀kẹsẹ̀
náà nírú èyí tí ó ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí Comrade Brown ti sọ, orin nǹkan tí mo tiẹ̀ fẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ náà ni àwọn ti sọ yẹn lórí ọ̀rọ̀ èdè wa àti àṣà wa lórílẹ̀-èdè Yorùbá ní àwọn ọmọ Yorùbá. Tá a bá wò ó, nígbà tá a bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà, a máa ń kọ ọ́ nígbà náà. Tá a bá fẹ́ kọ lẹ́tà, a ní bàbá mi ọ̀wọ́n, ìyá mi ọ̀wọ́n. So a máa ń fi nǹkan wọ̀nyẹn sí my dear father náà ni, àbí my dear mother náà ni nǹkan yẹn mean. But tó bá di pé olólùfẹ́ mi ọ̀wọ́n, ẹ hàn pé irú ẹni yìí nísìnyí, àwa ti wò wípé anybody tẹ́ bá ti wá lo díẹ̀ fún yẹn o, olólùfẹ́ ni ó jẹ́. Nígbà tí àìgbọ́ èdè yé, àìgbọ́ èbò tó bó ṣe yẹ, àìgbédè wa tó bó ṣe yẹ ká gbọ́ tó, ló jẹ́ ká má mọ̀ ní orí èdè elédè. So ẹ lè pé kí irú bàbá wa Wọlé Ṣóyínká, ẹ lè pé kí wọ́n túmọ̀ ẹ̀ ní ọ̀nà tó tẹ́ra àwọn èèyàn gbà túmọ̀ ẹ̀. Tẹ́ bá béèrè nǹkan báyìí lọ́wọ́ wọn, ẹ rí ibi tí wọ́n máa túmọ̀ ẹ̀ sí pé ó máa yàtọ̀ sí nǹkan tí, nítorí wọ́n gbọ́ Yorùbá dáadáa. Bẹ́ẹ̀ ni èmi àbí nǹkan tí àwọn èèyàn ń rò sí yẹn. Mo gbọ́ àtẹ̀jáde wọn kan, bàbá yẹn gbọ́ Yorùbá tó dáa, wọ́n gbọ́ Yorùbá ìjìnlẹ̀ Yorùbá, ìdí ni wọ́n á wé no wonder wọ́n ti gbọ́ èdè elédò dáadáa. So tí a bá wò lọ, tá a bá wò bọ̀, tí èdè bá yé wa tó bó ṣe yẹ kó yé wa tó, eléyìí ò yẹ kí ó dìjà láàrin wọn. Àmọ́ wọ́n ní tí ò bá sí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìṣẹ́ lásán o, nǹkan kan ni ó wà nídìí ẹ̀ o. Èrò omi tó ń jó, onílùú ẹ̀ wà lábẹ́ omi o. So ó yẹ kí obìnrin yẹn, ọmọbìnrin yẹn kó fojú sílẹ̀ dáadáa, tójú ẹ̀ bá farabalẹ̀, ojú àrímú. Ó ṣeé ṣe kódà ó lè ṣeé ṣe kó jẹ́ inú àwọn ọ̀rẹ́ ẹ̀ gan ni ọ̀rọ̀ yìí wà lọ́wọ́ ẹ̀ o. Ó lè jẹ́ inú dáadáa. Wípé dírẹ́fà tí ń gbé ìyàwó yín kiri yẹn, tó ń gbé kiri yẹn, nǹkan wà láàrin wọn. Ṣé ẹ máa rí pé díẹ̀. Èèyàn kàn máa wò wípé so a jẹ́ pé díẹ̀ tóun ti ń fojú fò láti a jẹ́ pé ó rí, ìyẹn ló mú kí ó lè jẹ́, ìyẹn ló mú kí irú eléyìí wá. Ẹ rí at the end of the day, okay, nísìnyí wọ́n ní wọ́n ti dájọ́ wedding, àbí bẹ́ẹ̀ kọ́ lẹ sọ? Ọkọ ló fárígá yìí. Bó bá fárígá délẹ̀, ìjọ wedding yẹn báwo ló ti fẹ́ rí? Ó lè jẹ́ ìjọ wedding yẹn lè dé ní ìsìnkú jẹ́ ọ̀rẹ́ ẹ̀ kan ló máa kó ká sí lọ́wọ́. So irú yẹn tí ó jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọ wa ní ayé ìsìn, ni pé àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá ká má fi sẹ́yìn, ká má rí pé àṣà aláṣà la kàn fẹ́ máa kọ́, nítorí kò sí bá a ṣe fẹ́ mọ àṣà aláṣà tó àṣà wa. Ẹ lè rí i pé kó jẹ́ ní àṣà Yorùbá kí ìyàwó àfẹ́sọ́nà kan kó yan ẹnìkan láàyò, kó yan ẹnìkan ní pọ̀ṣì, pé òun lòun máa tí ò tiẹ̀ tí ò tí ì rọ́pò ẹ náà bá sọ̀rọ̀ náà. Bálárinà ni ó máa ṣe gbogbo ẹ̀. Wọ́n kàn ní báyá báyìí mojú ọkọ náà alárinà yẹ̀bá ni. Yíyẹ̀bá tó yẹ̀bá náà, rírí wọn ó ti yàtọ̀ sí rírì tòde òní. Ìwọ ní sí tí wọ́n máa wọ́ra wọn sí, ó ti yàtọ̀ sí tòde òní. So gbogbo irú nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn ló ń farú àwọn irú nǹkan tó ṣẹlẹ̀ yìí. So advice tèmi lè fún náà ni pé kó kọ́kọ́ fi ọ̀rọ̀ yẹn lọ àwọn àgbààgbà nídìílé. Wọ́n á ti mọ ìdílé irú nísìn, ìdílé ọkọ wọ́n á ti mọ̀ níyàwó, ìdílé ìyàwó wọ́n ti mọ ọkọ. So kí wọ́n kó ọ̀rọ̀ yẹn síwájú àwọn àgbààgbà, kí wọ́n bá wọn wò ó tó bá ṣe é continue. Àmọ́ Comrade Brown sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo jókòó mo tún ronú sí i pé ó má lè rí bẹ́ẹ̀, nítorí èmi kínkín létí àwo, bójú bá kúrò ńbẹ̀ ọkàn lè má kúrò ńbẹ̀ o.
wọ́n bá fẹ́ra wọn náà nísìnyí kò sí trust ò ní sí mọ́ fún ọkùnrin yẹn láì jẹ́ pé wọ́n rí di ọ̀rọ̀ wípé bóyá irọ́ ni wọ́n pa mọ́ ọ pé bóyá nìkan ló wà nídìí ẹ̀ o láì jẹ́ pé wọ́n rí tí wọ́n bá fi kàn sọ ní awúrúju kan tí wọ́n kàn fi ẹ̀ rí i pé títí ìgbéyàwó yẹn gan lè má last. ó lè má last lójú wòye tẹ. tọ́ ní ṣókí báyìí ẹ dárúkọ yín ẹ pè nọ́mbà yín wọ́n fi ọ̀rọ̀ àmọ̀ràn ní ṣókí náà síta pẹ̀lú bí èdè kìí ṣe. ẹ ṣe ọ̀rọ̀ àmọ̀ràn mi fún obìnrin yẹn àti sọ́lẹ̀ kan ọ̀rọ̀ àmọ̀ràn mi fún gbogbo àwọn aráalé àwọn especially àwọn young girl married couples àwọn nǹkan wà tẹ́ pé ó ti common tí a ti believe àwọn belief tá a máa tí ò ń ṣe culture tá a ti sọ di belief bí ẹni tẹ́ bá ti lo díẹ̀ fún àwọn ti believe pé bẹ́ẹ̀ nǹkan wà ní àárín yìí ni so àwọn nǹkan kéékèèké yẹn kì í ṣe ọ̀rọ̀ díẹ̀ nìkan there are so many things like that bí kò máa ẹlòmíì ò mọ̀ ṣáìdá àwọn girls wọ́n máa hug ọkùnrin ẹni àwọn láyé àtijọ́ kò tí yẹn ń bẹ̀ so ẹni tí ẹ fẹ́ ẹ mọ̀ character ẹ̀ so àwọn nǹkan mẹ́rin máa dá wàhálà lẹ̀ tó bá pé díẹ̀ ìyẹn ó ṣeé ṣe fún àwọn obìnrin ni èyí jẹ́ àlò sí general language torí ọkọ lẹ́yìn náà díẹ̀ náà là ń pè majority wa kò ti ṣàṣàyàn tí ò ń lo díẹ̀ yẹn fọ́kọ wọn àbí tí ò ń lò fún ìyàwó so díẹ̀ yẹn èmi máa advice pé ẹ jẹ́ ká yọ kù tá a bá fẹ́ kọ lẹ́tà ní ká máa lò tá a bá kọ lẹ́tà ẹ jẹ́ ká lò fún ẹni tí à ń fẹ́ nígbà tó jẹ́ pé a ti sọ di culture pé ẹni tá a bá nífẹ̀ẹ́ tá a fẹ́ fẹ́ òun là ń pè ní díàwa so ẹ jẹ́ ká correct yẹn so kó má affect home orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Comrade Brown Olúwayẹmísí láti àjọ OBF Justice and Peace phone number mi ni 080-860-62279 lẹ́ẹ̀kan sí 080-860-62279. tó ìyẹn ń ṣàfihàn nọ́mbà tẹ́lẹ̀ sí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn jẹ́ bákan náà olóyè Olùṣínà àgbàlagbà amòye ni wọ́n jẹ́ ẹ kí àwọn èèyàn ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn mi fún gbogbo mùtúmùwà pàápàá jùlọ ọmọ kóòtù òjíire bí òun náà ní pé ká má gbàgbé àṣà wa àti ìṣe wa tí àṣà àti ìṣe wa tó bá ti mumú lọ́kàn wa tí a dẹ̀ ń pọ́n èdè wa tá à ń pọ́n lé tá à máa fojú àbùkù tá à máa fi wo èdè tí à ń sọ tá à máa wò wípé èdè wa yìí èdè ará oko ni tá a bá ti fojú wọn yẹn wò ó ẹ rí wípé gbogbo nǹkan wa á máa lọ ní mẹ̀lọmẹ̀lọ tó gẹ́gẹ́ bí Comrade Brown ti sọ ọ̀rọ̀ ní dìádìádìá àwọn ìyàwó tèmi wọn kúkú gbọ́dọ̀ lò díà fún báwọn ṣe gbọ́dọ̀ náà so kí á tẹ̀ dọ́gbọ́n ká máa mú nǹkan yẹn ká máa dínkù díẹ̀díẹ̀ ká máa lo èdè wa orúkọ tèmi náà ni olóyè Olùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Dábàìwá ní Ìjókòó Titun Lábẹ́òkúta níbí nọ́mbà ìbánisọ̀rọ̀ mi náà ni 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939 ẹ ṣé púpọ̀. olóyè Olùṣínà àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ohun ìtọ́jú àwọn nǹkan ìbílẹ̀ láti fi ṣètọ́jú ara ẹni àwọn àìlera téèyàn bá ní ó kọ́ ọmọ bìbà ní ìmọ̀ tí wọ́n fẹ́ sọ àbàwọn ìgbé ta. tọ́ ibi láti mọ̀ sẹ́nu ló dédé àsìkò yìí o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi. ẹ má gbàgbé Àlàní Nightingale ní YouTube ẹ lọ subscribe fún wọn ní YouTube Instagram ẹ follow wọn orí wọn tuntun tó ṣẹ̀ jáde yẹn tí wọ́n pè ní Altar Prayer bàbá má yọwọ́ lọ́rọ̀ mi ẹ lọ wò ó ní YouTube ẹ lọ wò ó ní Instagram ẹ lọ wò ó Àlàní Nightingale ọmọ Yorùbá ni tó fòkòrò tó ṣe gbùgbé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi lẹ́ẹ̀kan sí i ẹ máa wò ó kẹsì máa share ẹ lọ sí comment section ẹ jábàá yín pàdé ẹ máa share ẹ ní bẹ̀ẹ̀bẹ̀yẹkẹ. How y'all doing, guys? I have a quick update here. The video to Altar's Prayer, that is Baba Mayowo Loromi, should be out on the 19th of July 2024. The video is going to be released across all streaming platforms, especially on the YouTube. As soon as that is out, kindly go on my YouTube channel. That is at Àlàní Nightingale. That is Àlàní Nightingale
subscribe to my YouTube channel, like, comment your thoughts about the video, and share it with all your friends. Also, I am currently working on a new single track titled Oluwambe. Although Oluwambe should have been released this same week, but unfortunately I could only get a lot done in few moments. Moreover, Oluwambe is going to be released officially on the 26th of this same July. So these are the two projects that I got going on presently. Thank you very much for your support. Bye for now. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ gbọ́ tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù, Daniel Salomon ló mú mi gbà yìí, òun ni ẹ máa wò.